ìbéèrè tí àwọn èèyàn ń béèrè báyìí ni pé ṣé lóòótọ́ á ní wípé àwọn afẹ̀míṣòfò wọ́n lu ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ Ṣèyí Abíọ́dún Mákindé wọ́n lù wọ́n ní jìbìtì òbítíbitì owó. ṣùgbọ́n níṣe ni òwe àwọn àgbà tí wọ́n máa ń pa pé agbọ́n ń ṣẹ́ olóko ń ṣẹ́ ojú olóko sì rèé lówú kọ̀lọ̀bọ̀ ló máa ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí pé ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí í ṣe ọjọ́ kẹta nínú oṣù keje tá a wà yìí ìyẹn the 3rd of July 2026 ó ní àṣírí tuntun tútù lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ rẹpẹtẹ tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní abúlé kan tí wọ́n ń pè ní Yáwọ́tà àti Aworo Ẹ̀ṣẹ́lẹ̀ tí wọ́n wà ní ìjọba ìbílẹ̀ Oríire ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àṣírí míì ló tutù. Kì í ṣe ìròyìn mọ́ pé lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí the 15th of May 2026 ilé ìmọ̀ tí ò ṣẹlẹ̀ nínú ìtàn ilẹ̀ Yorùbá inú mà ṣẹlẹ̀ ní ìgbà tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní abúlé tí wọ́n ń pè ní Yáwọ́tà àti Aworo Ẹ̀ṣẹ́lẹ̀ tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire lábẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ọmọ kékeré wọ́n jí wọn gbé bíi 39 39 pupils. Bẹ́ẹ̀ ni wọ́n jí olùkọ́ méjì wọ́n jí wọn gbé wọnú igbó lọ èyí tí wọ́n ti pa olùkọ́ kan tórúkọ ẹ̀ ń jẹ́ Michael Oyedokun Tandumbuẹ. Bẹ́ẹ̀ ni wọ́n yìnbọn pa olùkọ́ kan tó ń jẹ́ Joel Adéṣin àti ọlọ́kadà kan nínú iléèwé náà kó tó di pé wọ́n kó àwọn tí wọ́n jí kó wọn wọ inú igbó lọ. ṣá ó ti tó 50 ọjọ́ 50 days tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà tó ti lò ní igbó kìjikìjì lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò. Bẹ́ẹ̀ ni ìjọba Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé wọn ò tí ì rí wọn gbà sílẹ̀ bó tiẹ̀ jẹ́ pé gbogbo ìgbà ní ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Mákindé ni wọ́n sọ̀rọ̀ wípé àwọn wà lẹ́nu iṣẹ́ àti pé láìpẹ́ láì jìnnà àwọn yóò padà rí gbogbo àwọn ọmọ àti olùkọ́ tí wọ́n jí kó náà gbà jáde láyọ̀ àti àlàáfíà. ṣá o lọ́jọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tí ó kọjá ẹni gbajúmọ̀ ọ̀dọ́mọkùnrin sọ̀rọ̀sọ orí ẹ̀rọ ayélujára ní Martin Otsẹ̀ tí ó gbayé mọ̀ sí Very Dark Man ló tú àṣírí pé àṣírí ńlá tó tú sóun lọ́wọ́ báyìí òun ni pé gómìnà Ṣèyí Mákindé àtijọba ẹ̀ ó ti san owó tabua fún àwọn afẹ̀míṣòfò náà láti fi àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ sílẹ̀ ṣùgbọ́n tó ní wọ́n lu Mákindé ní jìbìtì o wọn kó wọn sílẹ̀ tó sì ní ọ̀rọ̀ náà ó ti wá dójú ẹ̀ báyìí. Nígbà tọ́rọ̀ di awuyewuye ńlá ẹni Mákindé máa pariwo síta nígbà tí agbẹnusọ ìjọba ẹ̀yìn kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé tó ń fúnra ẹ̀ jẹ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tó fi ọ̀rọ̀ síta pé irọ́ ni o Very Dark Man irọ́ ló ń pa àwọn ò sanwó kankan fún àwọn afẹ̀míṣòfò wọn sì lu àwọn ní jìbìtì rárá. ọ̀rọ̀ ló di awuyewuye ńlá táwọn èèyàn ń sọ pé ta ló ń parọ́ nù Very Dark Man àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ pé ìbéèrè táwọn èèyàn ń béèrè ni pé ṣé lóòótọ́ ni àwọn afẹ̀míṣòfò ni wọ́n lu ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà Ṣèyí Mákindé ní jìbìtì.